welcome to this YouTube channel. This is Akile TV. Wow, you click on this video. God bless you. Thanks very much. Kankan tọkàn kù tẹ́ ṣe fún mi ni pé ẹ bá ń tẹ subscribe button lágbọ́n bí ẹ gbádùn mi bí lẹ́yìn ìgbà ẹ wà tẹnu sí bẹ́ẹ̀ láti máa gbádùn lọ́lọ́kan ọ̀jọ̀kan lónírúurú àwọn ètò wa bó ṣe tẹ̀léra wọn ní Akile TV. God bless you. I love you. Is about to take a positive shift. Agba! Agba! Ọ̀rọ̀ àgbà ní látẹnu bá Akile. Gbogbo yín ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Doing what is wrong intentionally is a great offense, but what happens when what is wrong is done with no intention? Then you need correction, you need agba. Ẹ kú àjálẹ́ ẹ sì kú àkókò yìí láṣẹ Elédùmarè yóò dáa fún gbogbo wa. Dòwú ọmọ ìyá Kàsálẹ̀ ìwọ náà yọjú yóò dáa fún ọ àkù ní báláyé fọ́ọ̀tì. Ọ̀rọ̀ àgbà tòru èní àpàkọ́lé rẹ̀ ní ẹ mọ́ nígbàgbọ́ nú ènìyàn torí pé ọ̀pọ̀ aláǹgbádakùn délẹ̀ ẹ wò mí wò àmì tínúrun gbogbo àwọn tó ń ṣe bàbá rere bàbá kẹ̀ lónìí wọ́n bá ṣubú wẹ́kẹ́ àwọn náà wọ́n kọsẹ̀ lẹ́yà rẹ̀ ọ̀gbádùn mi bí kò sẹ́ni tí ò lè fi nílẹ̀ kódà gan òjìji ẹni àmọ́ fi nílẹ̀ bó bá dinú òkun bírímù 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 ẹ mọ́ sì mí gbọ́ n ò ní ẹ mọ́ làlábàárò n ò sì ní ẹ mọ́ lẹ́ni tẹ́ mọ́ fọ̀rọ̀ lọ torí bàbá ní àdíjú kẹ́ni bí lọ ìyẹn rí àsìmọ́ kọjá lọ ń bẹ̀ wò mí ọmọ aráyé ọ̀fẹ́ ni fúnre bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn sì fẹ́ ni fọ́rọ̀ ayé ọ̀sọ́ pé kọ́mọ ènìyàn wọjà níwòwò wọ́n tún wá fún ní gbèdéke nǹkan tó gbọ́dọ̀ mú lọ́jà fìlà ní ọ̀rà dákun tó o bá ra fìlà ṣé yóò bo àgọ́ ara rẹ ni ayé gba jẹ́jẹ́ ẹ gbọ́ kí mo ní mo pè é ayé gba pẹ̀lẹ́pùtù. Ìdòwú ọmọ ìyá Kàsálẹ̀ ṣọ́ra fólè jíjà ọmọ ń fẹ́ wọ́pọ̀ kò dáa kéèyàn máa ń fẹ́ wọ́. Ẹ filẹ̀ ìjọmọ̀ bá tiẹ̀ lọ bá a bá gúnyánú ewé tá a sì ṣebẹ̀ sínú èpo ẹ̀pà ẹni tí ó yóò yóò ẹni tí ò sì ní yóò ní yóò ẹ filẹ̀ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù yìí
ẹni báráyé fọ́tì. ọ̀rọ̀ àgbà, a fairy tale of a young old man named Baba Akile, fabricated, constructed and assembled to rectify the glitch of an individual, to call us to order and repentance. Èmi àlọ́ ń wá ṣọ́ọ̀mọ̀ pé lẹ́sẹ̀lẹ́sẹ̀ létòlétò làgbàdo tó ọmọ tiẹ̀ lèmi Bàbá Akile fi sọ pé ayé gbà jẹ́jẹ́. Bá Akile dé gbogbo ẹ̀yìn ó ṣe bí ohun àbàjẹ́ gbà bíbẹ̀ kọ́ ẹ jẹ́ píì. Ese Olódùmarè ese ara fún mi odidẹrẹ àwọn olókè kẹfù ese kí ló ṣẹlẹ̀ ẹ dáhùn mi.